Yes, o mo ní kẹ́ ẹ pàdé mi ní abala ilé yìí tí mo ti fẹ́ sọ̀rọ̀ nípa pásítọ̀ kan tó sọ̀rọ̀ nípa ajé. Mi ò ní gbà wá lákòókò. Ṣẹ́rí tí ẹ̀sìn ọ̀dàálẹ̀ lórí ìṣe àṣà pàápàá jùlọ èdè wa yóò lágbára gan o, agbára wa lè mọ̀ ká o, agbára wa lè mọ̀ ká. Mo bá ọ̀rẹ́ mi kan sọ̀rọ̀, oníròyìn ni, lórí voice note nígbà tá a jọ ń sọ̀rọ̀. Dóò mo ti sọ fún pé màá lo voice ẹ̀. Òun gan ló send ẹ̀ sí mi. Bíṣọ̀bù ni ẹni yẹn. Bíṣọ̀bù àjọṣe kékeré ni. Oníròyìn ni, àgbà oníròyìn gangan ni o. Nígbà tó send ẹ̀ sí mi, ó fẹ́ gbọ́ nǹkan tí màá sọ. Pásítọ̀ yìí ń wàásù lọ́wọ́. Ẹ jẹ́ n fi hàn yín. Ẹ jẹ́ n fi hàn yín. Do you know that Ajay is a deity? They are the foot soldiers of Mammon. And so when a believer says Ajay, and then I say, Ami, it's like inviting Satan to your business. In redemption, you have no fellowship with Ajay. Meanwhile, Ajay has made a return into the environment. So before it was, you are lying to me, say, Olombo, what do they say now? Ajay, how does Ajay have to do with the argument? Ajay is a restoration of a system. And if the believer is not conscious, you will bypass those things, not knowing that you have willingly gifted admittance to strangeness. Think of it. So you carried Igba in the name of the Lord, and Ajay comes like a bird, he comes to peck it. Can you tap your neighbor, wake up? Man fell because of subtlety. It means that man will still fall because of subtlety. Sometimes it's not power, it's wisdoms. Yes. Ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ yìí ọ̀rọ̀ tó lágbára díẹ̀ ni, ìyẹn pásítọ̀ yẹn. Ṣé rí nǹkan ń bọ̀ lórí ọ̀rọ̀ wa nílẹ̀ yìí? Nǹkan ń bọ̀ o, nǹkan ń bọ̀ o. Because now arákùnrin yìí ó ń jẹ́ kó máa yé wa pé èdè wa ò nítumọ̀. Kíní kan dẹ̀ ni, ẹ̀ ń fi ẹ̀sìn bà gbogbo nǹkan jẹ́. Èdè òyìnbó ló fi ń tú ọ̀rọ̀ Yorùbá. Ó sọ èdè Yorùbá, ó sọ dìgbà àwíyọ́. Mi ò mọ ọmọ ìlú tí arákùnrin yìí ṣe o. Mi mọ ọmọ ìlú tó ń ṣe o. Ẹ gbọ́ kíní kan, ó ní Ajé pé òrìṣà ni. Òrìṣà ni, òrìṣà kọ́. Ìdí tí kì í fi ṣe òrìṣà ni pé oníkálukú ìlú nínú ìran Nàìjíríà ló ní orúkọ tí wọ́n ń pe owó, wọ́n sì máa ń kí owó. Wọ́n ń kì mí, wọ́n ń kí ọ, sóríṣà ni ẹ́. Wọ́n á ní Ajé Ògúngúnísọ̀. Wọ́n á wá gbàdúrà pé oríjẹ ní ẹ lọ́wọ́, mọ́jẹ ní ẹ lọ́rùn. Kí ni pásítọ̀ yìí ń try láti sọ? Ìyẹn ni. Àwọn Ìgbò ń pè ní ego. Wọ́n tún lórúkọ míì tán pé o. Haúsá ń pè ní kudi. Kò rí gbogbo ọbẹ̀ yẹn lọ. Wọ́n ṣàfẹ́ gba èdè wa lọ́wọ́ wa. Ẹ jọ̀ọ́ nínú exam, tí ẹ bá ní kí ọmọ wa ó kí owó, kò gbọ́dọ̀ pé lájé nìyẹn o. Toró nígbà téèyàn bá ń búra pé Ajé ń gbọ́, ẹ̀ṣẹ̀ ni. Ajé ń bugbá jẹ, ó léèyàn ń pe Satan wá sínú ọjà ẹ̀ ni. Ìtumọ̀ Ajé dẹ̀ ń bugbá jẹ ni wípé wọ́n ń sanwó ọjà, ọjà ń lọ déédéé. Báwo lè yẹn ṣe máa fòyìnbó túmọ̀ Yorùbá? Ìlà ń sọ o, oko ẹrú burúkú burúkú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa tẹ́ jẹ́ wòlíì ńláńlá, wọn lè sọ wípé Ajé o, òrìṣà ni àbóríṣà kọ́. Orílẹ̀-èdè gan bá bá fẹ́ túmọ̀ ẹkọ́nọ́mì, wọn á ní ọrọ̀ ajé. Ṣé pásọ̀ yìí kò lè gbàdúrà kájé ṣeun pa o? Tí ẹ bá ní kó gbàdúrà ní Yorùbá, tó bá pè lówó, Ajé náà ló ń pè o. Àwọn bàbá àtìyá wa ní ṣé Ajé ń wá. Kí la fẹ́ sọ ẹ̀sìn dà nínú èdè Yorùbá? Kí ló dé, kí ni nǹkan tí èdè Yorùbá tọmọ Yorùbá gangan kóòtù òjìrè kí ló ṣe fún ẹ̀yin ẹlẹ́sìn gan?
wọ́n ń ṣẹbọ wọ́n ń ṣètùtù wọn ò pè yín báwọn ẹni ìbá wa ta padà sí ẹ̀sìn yín Adigobe ẹ máa sọ̀rọ̀. 1. Ajé means owó tá a fi ń ṣokòwò business. Owó ẹyọ ayé àtijọ́ náà bàbá wa fi ń sọ̀rọ̀ ajé tí wọ́n bá sanwó tó wá ní ajé o ìyẹn ni pé àwọn tó lówó lóyè àti àwọn ní ó ní ajé lára. Ajé means money. Báwo la ajé ṣe jẹ́ òrìṣà níbi tó ń gbọ́rọ̀ lọ. Now ẹ̀yin pastors yìí ẹ̀ ń wá recognition ẹ̀ dẹ̀ fẹ́ bà ìran wa jẹ́. Ẹ̀yin tẹ́yin sọ̀rọ̀ yìí abẹ́ yín ò dáa inú yín ò sunwọ̀n àwọn tó ń tiẹ̀ ń bọ̀ òrìṣà dáa jù yín lọ lẹ́yìn kọ̀ọ̀kan. Ṣé ẹ fẹ́ gbọ́ ṣé nǹkan dem nǹkan tọ́lọ́run fún wa ni. Kí ló dé tẹ́ ẹ̀ wàásù ìyípadà fún àwọn ìjọba láti má fi ìyà jẹ aráàlú lórí tax oríṣiríṣi tí wọ́n ń gbé lé aráàlú tí ò tí ì jẹun lórí. Ẹlòmíì lè ta tó ní nítorí tax tí ò dẹ̀ ní rí mọ́ láyé tí agbára ò bá ká tax tí ń tilé ẹ̀pá lẹ́ni tí ń tì pa lọ́la. Ẹ ráwọn yẹn sọ̀rọ̀ lé lórí ṣé wàásù nìyẹn ṣá. Ajé ẹ wá ń fi ẹ̀sìn tẹ́yìn gbà wá ẹ fi ń condemn àwọn tẹ́ ẹ bá lórí ilẹ̀. Ẹ má jẹ́ ń tàn yín o mi ò sọ̀rọ̀ ẹ̀sìn o mò ń sọ̀rọ̀ mi ìdẹ̀ sọ̀rọ̀ ìṣẹ̀ṣe mò ń sọ̀rọ̀ nípa èdè Yorùbá. Àwọn baba ńlá wa tó sọ wípé Ajé Ògúngúnnísọ̀ wọ́n àfi tó bá bú àwọn baba ńlá kú baba ńlá ẹ̀ mọ̀ ni. Ibi tí Ajé ti jórìṣà rí gbogbo nǹkan téèyàn bá ń ṣe without tẹ́ẹ̀ lè ṣe without ẹ̀ òrìṣà ni. Kìrìsìtẹ́nì ò lè ṣe without Jesus. Mùsùlùmí ò lè ṣe without Muhammad anabi wa Muhammad sallallahu alaihi wa sallam. Gbogbo wọn ò sí láyé. You can't see them but a lè ṣe without them. A lè ṣe àwọn ẹ̀sìn yẹn láì ní wọn. Ẹ lè ṣe without money. Bó bá jóríṣà lápá abẹ̀yìn òrìṣà ni nǹkan téèyàn ò lè ṣe láì sí òun gangan owó ni. Wọ́n lọ́rọ̀ tówó bá ṣe tilẹ̀ ló máa gbé. Ṣé kìí ṣòrìṣà? Ìwọ fúnra ò lè ṣe without money. Bàbá ò lè ṣe without money. Bàbá mi ò lè ṣe without money. Gọ́ọ̀mẹ̀ntì ò lè ṣe without money. Wọ́n ṣe wọ́n ń yáwó lágbàáyé. Tí wọ́n bá rówó yẹn tán òrìṣà kọ́ lówó yẹn ni gbogbo wọn máa sáré sí àwọn kọ̀ọ̀kan wọn ibi tí ó máa jẹ́ ti wọn wọ́n ti sọ́dọ̀ òrìṣà ń táìmì ẹ̀bẹ́ ni kán má kúrò ńbẹ̀ kán máa sọ for a month. Wọ́n ní kú omi àfi títí wọ́n bá tẹ̀ wọ́n lọ́wọ́. Wọ́n àṣẹ sọ wípé ìtí màálù bá ṣe tí ò bá ṣe tì ilẹ̀ ní gbé ìtí adìẹ ẹlẹ́dẹ̀ bá ṣe tí ò bá ṣe láṣẹ ti ilẹ̀ ní gbé ìtí gọ́ọ̀mẹ̀ntì bá ṣe láṣẹ ti ilẹ̀ ní gbé ìtọ́ba bá ṣe láṣẹ ti ilẹ̀ ní gbé. No wọ́n ní tó o bá ṣe láṣẹ ti ilẹ̀ ní gbé. Tó o bá lóríṣà ni òrìṣà ni máa yìí tó bá ń wá recognition go and do something. Ọ̀rẹ́ mi oníròyìn tí mò ń bá sọ̀rọ̀ nígbà tá a jọ ń sọ̀rọ̀ àwọn nǹkan kan wà tí a jọ sọ torí pé mo rò as bishop mo rò pé òun náà fọwọ́ sí ni. Tí mo náà sọ ni pé ọ̀rọ̀ tó sọ. Mo ń bọ̀ o ẹ má bínú o tí ò bá lọ màá gbé síbẹ̀ fún yín ẹ má bínú. Ẹ jẹ́ kí n lò ó direct fún yín. Tí mo náà sọ ni pé ọ̀rọ̀ tó sọ yẹn ó surprise mi ni because ajé èmi rò pé èmi ò mọ̀ pé ajé bóyá òrìṣà ni and all that. Èmi rò pé ajé pé orúkọ Yorùbá fún bí economy I don't know wọ́n fẹ́ sọ. Èmi rò pé orúkọ Yorùbá pé èdè Yorùbá fún ipe ọ̀rọ̀ ajé wọ́n yìí máa sọ pé ọ̀rọ̀ ajé nǹkan kan yẹn so bíi. Number 1 nìyẹn o. Ìwà important tá a lè ṣe without whether we like it or not ó ti dòrìṣà. Àwa láwa mọ̀ bóyá máa sọ̀dọ̀ lọ́n àbáni sọ̀dọ̀ lọ́n. I think that is the word. You are right, absolutely right. Ọkàn wà tó jẹ́ pé Mo ń bọ̀ o. ẹlòmíì mọ́tò ti dòrìṣà fún un. Ṣé you understand? So nǹkan tí èèyàn bá dẹ̀ lè ṣe without òun ni òrìṣà. Nítorí pé òrìṣà nǹkan yẹn dá láàrin gbogbo nǹkan pátá. Ìtò ṣẹlẹ̀ ni pé issue kan ló wà nínú studio àti fi láǹfààní
àti gbọ́ mi dáadáa torí pé èmi rò pé ọkùnrin yìí náà ọ̀rẹ́ mi torí pé ó jẹ́ bishop ó fẹ́ follow ni mi mọ̀ pé ó understand àwọn tí ò gbẹ̀sìn sódì nìyẹn a lè bu Christian a lè bu pastor a lè bu anybody a lè bu mùsùlùmí ṣùgbọ́n ẹ̀yin tí ẹ̀ ń try láti bà language èdè wa jẹ́ ẹ má try láti wàásù tó wà nù bíbélì ẹ má go far torí pé Ọlọ́run ní fún yín ṣe o bẹ́ẹ̀ bá fẹ́ bà ìran wa jẹ́ tẹ́ fẹ́ bèdè wa jẹ́ Ọlọ́run ní fún yín ṣe o ọ̀rọ̀ mi lélẹ̀ o Ṣéun Agbọ́lá lórúkọ mi.